ẹ̀yin èèyàn lé ẹ rí pé yìí tún lágbára. Wọ́n ní bàbá wa Deji of Akure, wọ́n ní wọ́n bínú sí àwọn Akure woman tó ń wá láti wá bá wọn sọ̀rọ̀ nípa Queen Naomi bí wọ́n ṣe ní agídí tí wọ́n ò dẹ̀ fẹ́ padà sí ọ̀dọ̀ kábíyèsí. ẹ̀yin èèyàn lé wọ́n ní pẹ̀lú gbogbo bí tí kábíyèsí ṣe tó bẹ Queen Naomi ò fẹ́ padà, wípé kí ni Queen Naomi kí ló dé tó ń ṣe báyẹn, wípé lẹ́yìn ìgbà tí gbogbo wàhálà tí kábíyèsí ti ṣe, wípé Queen Naomi ò fẹ́ padà sí ọ̀dọ̀ kábíyèsí. Wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí láṣẹ Queen Naomi, wọ́n ní bàbá wa Deji of Akure, wọ́n ní wọn sọ̀rọ̀, wọ́n ní wọ́n wò wọ́n nígbà tí wọ́n gúnlẹ̀ tán ni bàbá wa fá fún wọn lé sí ọ̀rọ̀ wọn. ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni mo bá yín, gbogbo lé ń kọ́? Orúkọ mi ni Mashola, Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín, àdúrótì yín lórí Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. ẹ̀yin èèyàn lé tẹ́ ẹ bá ti subscribe so that a bá ti post any gist ẹ máa rí òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Gist tèmi ni wọ́n ní àwọn Akure woman, wọ́n ní wọ́n lọ bá bàbá wa Deji of Akure o. wọ́n ní bí ọ̀rọ̀ yẹn ṣe rí gangan, wọ́n ní èèyàn kan ló ń sọ̀rọ̀ níwájú bàbá wa. wọ́n ní ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n dá sí ni wọ́n dá sí. wọ́n ní wọ́n bọ́ ṣe bẹ̀rẹ̀ sí mú ọ̀rọ̀ Queen Naomi sẹ́nu nìyẹn, tó ń sọ pé Queen Naomi ti lágídí jù pẹ̀lú bí kábíyèsí ṣe bẹ̀ wọ́n tó wọ́n dáhùn, wípé kí ló dé tó yẹ pé wọ́n ní agídí báyẹn. wọ́n ní kò sí nǹkan tí wọ́n sọ tán. ẹ jẹ́ ká jọ gbọ́ ìyókù gist yìí. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn pé tí Queen Naomi ò bá lọ sínú palace o, kí kábíyèsí fi Queen Naomi sílẹ̀ o, wípé ṣáwọn nìkan lobìnrin ni, wípé kí ni kábíyèsí gan bẹ̀ wọ́n fún. wọ́n ní kò sí nǹkan tí àwọn obìnrin yìí ò sọ sí Queen Naomi tán. bí a ṣe gbọ́ o, wọ́n ní ọ̀tọ̀ ni àwọn tí bàbá wa ń bá sọ̀rọ̀. wọ́n ní bí àwọn obìnrin yìí, mo rò pé association kan ní Àkúrẹ́ ni wọ́n ní bó ṣe wá sí ọ̀dọ̀ bàbá wa Deji of Akure nìyẹn. wọ́n ní wọ́n wá gbọ́ conversation bàbá wa Deji of Akure wípé kí wọ́n sọ fún mọ́mì Queen wa kí wọ́n wá rí àwọn. wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Queen Naomi nìyẹn, wípé kí ló dé tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí gbogbo àwọn nínú àwọn olórí ti kúrò ní palace, kí ló dé tí Queen Naomi ò padà sí palace, wípé Queen Naomi ní agídí ni. wọ́n ṣàrò ẹjọ́ yẹn bálabàla. ẹ mọ àwọn obìnrin, ẹ mọ̀ pé alábòsí ló pọ̀ jù nínú àwọn obìnrin, alábòsí. nǹkan tí àwọn obìnrin míì dẹ̀ wà ò ní pé kán máa fi ẹnu kán máa fi bà ti ẹlòmíì jẹ́. ẹ̀yin èèyàn, lóòótọ́ àlẹ́jì ni gist, ṣùgbọ́n ibi òtítọ́ náà ni àlẹ́jì ti ń jáde, ibi àlẹ́jì ni òtítọ́ ti ń jáde. ṣó ti yé yín? so ìgbà tí wọ́n bá wọn jẹ́, wọ́n ní bàbá wa wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí wọn pé ṣé nǹkan tí wọ́n bá wá sínú palace ni, wípé kí ló dé tí wọn ò kọjú mọ́ nǹkan tó bá wá sínú palace. kí ló dé tó yẹ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó mu omi ó mu ọmú báyìí láyà yín. kí ló dé tó yẹ pé ẹ máa fi ẹnu bà ti ọmọ ẹnìkejì yín jẹ́? kí ló dé? ṣé ẹ mọ ẹni rí ni àbẹ́yìn àti ẹ níjà ti tẹ́lẹ̀ tẹ́ fi sọ̀rọ̀ ẹ̀ tó báyìí lẹ́nu sìn tá à ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ̀ tó báyìí. wọ́n ní bàbá wa fọ̀rọ̀ gbá wọn lórí, ẹ̀yìn èèyàn lé. àwọn obìnrin yìí wọn ò mọ irú èèyàn tí bàbá wa Deji of Akure jẹ́ ni. wọn ò mọ̀ pé ọlọ́gbọ́n ni bàbá wa Deji of Akure, pé wọ́n rínú wọ́n ríta. ẹ dẹ̀ mọ̀ bí wọ́n ṣe close pẹ̀lú Queen Naomi, bí bàbá náà ṣe jẹ́ sí Queen Naomi. wọ́n ní bàbá wa sọ̀rọ̀ sí wọn pé kọ́kọ́ júmọ̀ nǹkan tí wọ́n bá wá sínú palace, wípé nǹkan téèyàn bá wá sínú palace ló ń rán, wípé ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí tẹ́ẹ̀dẹ̀ fi ẹnu sọ̀rọ̀, tẹ́ẹ̀dẹ̀ fi ẹnu yín tẹ́ẹ̀dẹ̀ fi ń sọ̀rọ̀ ẹ̀ báyìí, ẹ níbẹ̀rù Ọlọ́run. ẹ̀yin èèyàn lé ṣé rí ẹnu yìí, wọ́n máa ń sọ kinní kan pé ibi tí ẹsẹ̀ òde ẹnu débẹ̀. àfi kí Ọlọ́run máa ṣọ́ èmi àti yín lọ́wọ́ ẹnu àwọn èèyàn. àfi k'Ọlọ́run máa ṣọ́ wa o. ẹlòmíì bó ṣe wà yẹn,
ó lè fi ẹnu ó lè fi ba tọ̀tẹ̀ ìjẹ́ ẹni tí ò rí rí wọn rí o. Gbogbo wa yìí orí social media láti mọ Queen Naomi. Èmi tí mò ń sọ̀rọ̀ èmi rí Queen Naomi rí, mi ì mọ̀ wọ́n rí, ṣùgbọ́n èmi jáde fún Queen Naomi nítorí pé kí ni, láti ọjọ́ tí wọ́n ti ń bú Queen Naomi ò sọ̀rọ̀. Nǹkan tó gbé mi jáde nìyẹn. Mi ò ń ṣe ẹni tó ń jáde sórí social media. Ṣùgbọ́n nítorí pé wọ́n bú Queen Naomi, tí mo dẹ̀ rí pé ọmọbìnrin yìí bó ṣe bó ṣe búlì wọn tó, wọn ò jáde, wọn ò sọ̀rọ̀, wọn ò gbìn. Nǹkan tó gbé mi jáde nìyẹn o. Kò sí any other thing. Kò sí any other thing. Torí pé Queen Naomi ò ń sọ̀rọ̀. Even gan kábíyèsí sọ pé she is very very quiet. She mind her business. Ẹni tí ò wá ń sọ̀rọ̀, tí ò bú èèyàn rí, lẹ wá fi ẹnu lẹ wá fi ń rojú ẹ̀ lẹ fi ń bàjẹ́. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Bàbá wa Deji of Akure ti mọ́rú yín. Wọ́n ti mọ́rú yín pẹ́ lẹ́nu rézọ̀ ní yín. Kò sí nǹkan tẹ̀ lé fẹnu mú, kò sí nǹkan tẹ̀ lé fẹnu gé, kò sí nǹkan tẹ̀ lé fẹnu já, kò sí nǹkan tẹ̀ lé fẹnu mọ́. Wọ́n ní kẹ́ gbẹ́nu yín sàn, kẹ́ kọjú mọ́ nǹkan tẹ̀ bá wá sínú palace. Àfi kọ́lọ́ ń gbà wá lọ́wọ́ ẹnu. Mọ nǹkan tó ń pẹnu ni abẹ ní ẹnu ẹ̀yin èèyàn. Abẹ ní ẹnu. Ìtorí ẹ̀ téèyàn bá rí ọ̀rọ̀ ẹ̀, má sọ fẹ́yàn o, jẹ́ kó wà nù ẹ̀. Jẹ́ kó wà nù ẹ̀ nítorí pé tó o bá sọ fáráyé, ibi tó máa gbé ọ̀rọ̀ ẹ dé, ìwọ gan wà ní kí ló ṣe yìí fún. Ẹ bá ẹlẹ́dàá yín, Ọlọ́run nìkan ni kẹ́ ẹ jẹ́ kó jẹ́ ọlọ́rọ̀ yín. Ẹ má gbẹ́kẹ̀lé ọmọ aráyé. Ẹ̀yin èèyàn mi, ṣé ń gbọ́ mi? Ẹ má gbẹ́kẹ̀lé ọmọ aráyé ò ṣe gbẹ́kẹ̀lé o. Ẹ fi Ọlọ́run ṣe olùgbẹ́kẹ̀lé yín. Ẹ̀yin èèyàn wa, wọ́n ní bí bàbá wa ṣe gbé láwọn ẹlẹ́nu rézọ̀ nìyẹn o, wípé kán gbẹ́nu wọn sàn, kán gbẹ́nu wọn dákẹ́. Ẹ lè bá Queen Naomi jẹ́ fáwa. Bí Queen Naomi ṣe wà ń ṣe rí àwọn obìnrin ìgò lè já wọn olórí yẹn ló rán wọn ṣe. You can never trust them. Ó lè jẹ́ àwọn olórí yẹn ló wà behind ọ̀rọ̀ tán lọ sọ fún bàbá wa Deji of Akure láti lọ bá Queen Naomi jẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n báwa ṣe wà yìí, ẹ lè bá Queen Naomi jẹ́ fún wa. Nítorí pé a mọ̀ pé Queen Naomi ò ń ṣèyàn burúkú. Ẹ̀mí mímọ́ ń gbénú Queen Naomi. So kò sí nǹkan tẹ́ lè sọ nípa Queen Naomi. Àwa máa jáde, a máa gbìjà wọn forever ni. Forever la máa gbìjà wọn. Ọlọ́run Elédùmarè á dúró ti bàbá wa Deji of Akure. Máa pẹ́ fún wa bàbá. Ẹ ṣé gan ni tẹ́ bá wa gbélé wọn. Ọlọ́run á dúró ti bàbá wa o. A dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo etí tó ń gbọ́ mi, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o. Bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi, tẹ́ ẹ nífẹ̀ẹ́ channel mi, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà o. Òkè báyìí lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all.